gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà àná fọ́rọ̀ ààbò inú ìlú lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá ó mà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ó ti bẹ̀rẹ̀ forúkọsílẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó pè ní ọmọlúàbí progressive ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ọkùnrin náà sì jẹ́ kó di mímọ̀ yìí pé bí àwọn bá fi ṣe aṣọ lójú eégún ibi táwọn ń lọ nídìí òṣèlú ó lọ́pọ̀ èèyàn ni yóò máa darapọ̀ máwọn tí gbogbo ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun yóò sì mì tìtì. Ní ọjọ́ àbámẹ́ta ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìní Arẹ́gbẹ́ṣọlá ló máa ń fi ìforúkọsílẹ̀ ìyẹn membership registration àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ń pera wọn ní ọmọlúàbí progressive báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn àwọn ẹgbẹ́ kan tán yẹra wọn sọ́tọ̀ nínú ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé lásìkò tí wọ́n ń ṣíde ìforúkọsílẹ̀ náà ìní Arẹ́gbẹ́ṣọlá ti jẹ́ kó di mímọ̀ o wípé tí àwọn bá kéde ibi tí àwọn ń lọ ìyẹn èròǹgbà ẹgbẹ́ àwọn báyìí ó ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun yóò mì tìtì tí àwọn èèyàn ńláńlá yóò sì máa darapọ̀ mọ́ àwọn. Ó ló ti fi hàn pé àwọn aráàlú nífẹ̀ẹ́ òun gan àti àwọn ọmọlẹ́yìn òun ó ló sì fi hàn pé àwọn gan làwọn ní òṣèlú ìgbèríko ẹsẹ̀ kùkú ìyẹn grassroots politics. Ó ní eléyìí jẹ́ kí ẹ̀rù máa ba àwọn olóṣèlú kódà ó ní gbogbo àwọn tó ti ń fẹnu àbùkù kan òun ẹgbẹ́ òṣèlú APC lọ́ṣùn wọ́n ti ń bóun ṣe pàdé òru àti ìkọ̀kọ̀ báyìí o láti bẹ òun pé òun ni kóun wà lẹ́yìn wọn àwọn ni kóun wà lẹ́yìn àwọn kóun ṣàtìlẹ́yìn fáwọn onígbọ̀n náà ti rí bóun ṣe lẹ́nu àti ẹsẹ̀ tó a sì gbọ́ yìí pé Arẹ́gbẹ́ṣọlá yóò tún ṣiṣẹ́ tako gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gbóyèga Oyètọ́lá tó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè lásìkò yìí nítorí tí ìròyìn lọ káàkiri pé Oyètọ́lá tó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 ẹ sì rántí pé Arẹ́gbẹ́ṣọlá bó tiẹ̀ jẹ́ pé òun àti Oyètọ́lá jọ wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan náà ni ṣùgbọ́n tí Arẹ́gbẹ́ṣọlá ṣiṣẹ́ tako nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2022 tó sì jẹ́ pé gómìnà Adémọ́lá Adélékè tó yẹ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ fún. Ní báyìí bó tiẹ̀ jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá ò tí ì kéde ibi tó ń lọ gẹ́gẹ́ bí ó ṣe ṣèlérí ṣùgbọ́n táwọn tó súnmọ́ tó sọ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ó tún ṣeé ṣe kó má ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Oyètọ́lá lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bó ṣe ṣe fún Oyètọ́lá lọ́dún 2022 àti ètò ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023 tó kọjá yìí.